a ní bàbá kan bàbá ara tó mọ ìyí ọmọ. A ní bàbá kan bàbá ara tó mọ ìyí ọmọ. Olúbàdàn bàbá wa bàbá ara tó mọ ìyí ọmọ. Ràṣídì bàbá wa bàbá ara tó mọ ìyí ọmọ. Olúbàdàn bàbá wa bàbá tó mọ ìyí ọmọ. Ládọjà bàbá wa bàbá ara tó mọ ìyí ọmọ. Ìgbòho bàbá wa bàbá ara tó mọ ìyí ọmọ. Onírìṣà bàbá wa bàbá ara tó mọ ìyí ọmọ. Gbogbo àgbà bàbá wa bàbá ara tó mọ ìyí ọmọ. Akíntóyè bàbá wa bàbá ara tó mọ ìyí ọmọ. Ọmọ Yorùbá, bàbá Olúbàdàn ti pàṣẹ. Wọ́n pàṣẹ, wọ́n sọ̀rọ̀ jáde, àṣẹ sì tẹ̀lé. Bàbá wa onírìṣà, bàbá wa ọba olúgbọ́n, bàbá wa ọba olúgbọ́n, onírìṣà, ọba Olúbàdàn, àwọn mẹ́tẹ̀ẹ̀ta yìí wọ́n ti come together. Wọ́n sì ti pàṣẹ. Wọ́n ní káwa ọmọ Yorùbá lórí ọ̀rọ̀ security, wọ́n ní ká lọ fọkàn wa balẹ̀. Wọ́n ní kódà gbogbo ohun tá a fẹ́ nílẹ̀ Yorùbá gbogbo ẹ̀rọ náà ti ṣe, sùúrù díẹ̀ ló kù. Wọ́n ní àwọn fi wá lọ́kàn balẹ̀ wípé láìpẹ́ láì jìnnà security máa wà débi pé kò ní kódà kò ń ṣe terrorism nìkan, kò ní ṣe banditism nìkan, kò ń ṣe àtáàkì tí wọ́n àtáàkì àwọn àgbẹ̀ nìkan. Wọ́n ní kò ní sí ẹni criminality ní Ọ̀yọ́ àti gbogbo neighboring state tó bá bá àwọn ṣe. Wọ́n ní tabáwo lọ wò bọ̀, ojoojúmọ́ làwọn Fúlàní ló ń ṣe ìkọlù lọ́yọ̀ọ́, ló ń ṣe l'Oǹdó, ló ń ṣe l'Èkìtì, ló ń ṣe ní Ọ̀ṣun, ló ń ṣe l'Ògùn, ló ń ṣe l'Èkó. Wọ́n ní ká wò ó látìgbà tọmọ àwọn ti wọlé dé, olóyè Sunday Adéníyì Adéyẹmọ Ìgbòho Òòṣà owó bàbá dámì chachachacha ẹkùn ọkọ Fúlàní àjànàkú kọjá mo rí nǹkan fìrí tàbá rí nǹkan dáa rí erin òṣèré fìrí ẹmu ẹkì ẹran bí òrẹ̀ wá ni. Àbẹ́yìn ti gbàgbé pé wọ́n kọ lẹ́tà sí ìlú Ìbàdàn àti ìlú kan ní Ṣakí kó tó di pé wọ́n fi olóyè Sunday Igboho sílẹ̀. Àwọn Fúlàní ò mọ̀ pé wọ́n máa fi wọ́n sílẹ̀. Ọkọ̀ lẹ́tà yẹn wọ́n fi ránṣẹ́ sí Ìbàdàn àti Ṣakí. Èmi sọ fún yín, olóyè Sunday Igboho dẹ̀ sọ, wọ́n ní táwọn bá gba ìtúsílẹ̀ kókó tó dìgbà yẹn, àwọn retí àwọn Fúlàní yẹn, àwọn nǹkan tí wọ́n rí àwọn á fi hàn wọ́n. Ohun tó ń pè ní Yorùbá àwọn ṣetán láti fi hàn wọ́n, but Ọlọ́run ṣe bàbá wa jáde. Kí bàbá wa tó jáde ni bàbá wa ti fohùn ránṣẹ́ sí wọn. Gbogbo adẹ̀lájọ mọ̀ wípé mi ìfẹ́ mọ bó ṣe tó bá ti jẹ́ṣẹ́ ẹbí ló gbé dání, má dúró dé Ìgbòho. Kí ni mo sọ? Má ta ni ẹ? Who is that? Kí ló dún mọ̀ọ́rù? Now ọmọ Yorùbá, so àwọn bàbá wa wọ́n ní ká lọ fọkàn balẹ̀. Wọ́n láwọn ti lọ bá President Bola Ahmed Tinubu, àwọn ti jẹ́ kó mọ̀ wípé a ní the security nílẹ̀ Yorùbá. Wọ́n láwọn sọlẹ̀ Ìgbò ká àwọn sọlẹ̀ Fúlàní o ní ilẹ̀ Yorùbá tí wà South West region. Àwọn fẹ́ jẹ́ kó fún wa ní security. Àwọn dẹ̀ fẹ́ recommend ọmọ àwọn, not other person than Dr. Commander Generalissimo Philanthropist Warrior Warlord Olóyè Sunday Adéníyì Adéyẹmọ Ìgbòho Òòṣà, aṣíwájú gbogbo aṣíwájú ọ̀dọ́ gbogbo ilẹ̀ Yorùbá káàpàtà. Ọ̀nà ọmọ àwọn ọ̀dẹ̀ làwọn recommend pé torí pé ọmọ àwọn Ìgbòho nìkan làwọn trust. Ìpàdé ìwáyé láàrin bàbá wa Ọọ̀ni ọba Olúbàdàn àti bàbá wa ọba Olúgbọ́n.
wọ́n náwọn fẹ́ jẹ́ kí bàbá Tinubu kó fún wa ní local security pé ọmọ àwọn ọ̀dẹ̀ làwọn fẹ́ ń bẹ̀ kó ẹ̀dì ẹ̀ pé torí pé àwọn mọ̀ pé a tó fi iṣẹ́ ogun wọn ni ẹnìkan ṣoṣo táwọn jẹ́ nígbà kàwọn mẹ́ta ni wọ́n jọ sọ o àwọn mẹ́ta ní ẹnìkan ṣoṣo táwọn lè fọwọ́ ẹ̀ sọ̀yà ní olóyè Sunday Igboho. ẹjá bẹ̀rẹ̀ sí ní dúpẹ́ lọ́wọ́ àwọn bàbá wa yìí because lẹ́nujọ́ mẹ́ta yìí wọ́n ń ṣe gudugudu méje wọ́n ṣe yàyà mẹ́fà wọ́n ń jẹ́ kó máa yí àwọn Fúlàní wípé àdé má ṣe tó wù yín ẹni tó bá bí yàrá ìyá ẹ̀dá nínú yín kó wá ṣe wèrè South West. Sunday ti wà nílé òṣà ti wà nílé eégún magají Ìgbòho ti wà nílé Ìgbòho don come bẹ́ẹ̀ ni gẹ́gẹ́ bí àṣà bàbá mi wọ́n ní Ìgbòho don come. ohun tá à ń sọ nìyẹn àwọn ọba lára àwọn ọba tá lè fi tọrọ ọba nìyẹn ẹ máa jẹ́ kó tán síbẹ̀ o báwọn bàbá wa ṣe gbégbèsè ẹ̀yin bàbá wa ọba tó kù náà ẹ̀yin náà ẹ gbégbèsè lágbègbè tẹ wà ẹ jẹ́ kí ìjọba òkè kí wọ́n mọ̀ wípé a ní ìdí local security. bàbá wa láǹgbèjà ti fi wá lọ́kàn balẹ̀ wọ́n ní kò sí Fúlàní tó máa wọlé wá gbé yànmọ́ wọ́n aṣọ àwọn ọmọ Yorùbá bẹ́ẹ̀ wọ́n ní kò sí àjálù Fúlàní tó máa ṣẹlẹ̀ mọ́ níwọ̀n gbà tí bàbá wọn lè Sunday Igboho tó bá ti wà ní tó bá ti fún wọn ní security tó dẹ̀ fún wọn ní full back tí federal government fún wọn ní full back up kọ́kọ́ àwọn ìbọn gidi fún wọn ìbọn tá rẹ̀ dá pé lára ìbọn tó máa kéré jù táwọn security ẹ̀ máa lò ní 47 kọ́ fún wọn ní machine gun yes anti-aircraft ọ̀tọ̀rán gbogbo àwọn ọmọ bẹ́ẹ̀ kọ́ kó fún wọn ẹ wá ní kí Fúlàní wà máa bọ̀ ṣòwò apá bàtà apá jẹun etí ẹ̀ àìrìnpọ̀ méjò ló fi àjọ méjò tẹ́lẹ̀ bàbá Olúbàdàn ni wọ́n sọ bẹ́ẹ̀ wọ́n ní àìrìnpọ̀ àwọn ọmọ Yorùbá òun ló fìyà jẹ àwọn ọmọ Yorùbá. àwọn bàbá wa tún wá sọ wípé wọ́n ní èyí tó bá bí aláìyá ẹ̀dá nínú wọn lẹ́yìn tí a bá gba security káwọn jáde kó wá sọ pé àwọn burú tàbí bí wọ́n ṣe máa ń ṣe tẹ́lẹ̀ tó máa wọlé tó máa pààyàn tó máa jí ògbó tó máa ṣe gbogbo ẹ̀ wọ́n ní kó máa bọ̀ lásìkò kán kó wá dán rẹ̀wù kó ṣáà make sure police Sunday Igboho ti gba security. àwọn bàbá wa fi wá lọ́kàn balẹ̀ wọ́n ní kò sí kọ̀ọ̀kan mọ́ wọ́n ní kò sí ẹni tí kò Fúlàní máa palẹ̀ Yorùbá wọn torí pé kí ni àwọn ti ṣiṣẹ́ débi tó yẹ káwọn ṣiṣẹ́ dé eléyìí tí wọ́n tú àṣírí ọ̀rọ̀ tó wà lórí ọ̀rọ̀ tí àwọn kọ̀ọ̀kan ti mọ̀ sí náà ni eégún orò tó bá ti bọ́ta lọ́sàn-án ó ti kúrò ní àìwò bẹ́ẹ̀ ni orò tí ò jáde lóru tí ò jáde ní alẹ́ ńgbà tí ọjọ́ ti dá tó wá jáde ní aago kan ọ̀sán tàbágo 12 tàbágo 3 ọ̀sán ní àárín ọjà kó o máa pariwo àìwò bá wò wọ́n á wò wọ́n á tún record wọ́n á tún gbé social media. so bàbá Olúbàdàn ní ká lọ fọkàn wa balẹ̀ bàbá wa Onírìṣà ní ká lọ fọkàn wa balẹ̀ bàbá wa Ọba Olúgbọ́n wọ́n ní a mọ̀ àwọn kó tó dànà kó tó dé nìyí pé a mọ̀ pé àwọn ò ní sí níbikíbi tó bá ti ń fìyà jẹ ọmọ Yorùbá gbogbo ilẹ̀ máa mọ bàbá wa tó ẹni má fi bẹ́ẹ̀ mọ̀ nípa bàbá wa Ọba Olúgbọ́n bàbá yìí ṣe gudugudu méje yàyà mẹ́fà nígbà tó mú olóyè Sunday Igboho nígbà yẹn bàbá wa Ọba Aládọjà ò tí ìjọba mo mọ̀ pé tó bá yẹ kó ti jọba ńgbà yẹn ni àbá kó káwọn wí kọ́lá àbá máa wí àwọn tí ẹ̀ nílọ ká olóyè Sunday Igboho mọ́lẹ̀ kò ní ṣẹlẹ̀ ṣùgbọ́n bọ́lá ọba yìí ní máa rí náà ló sì máa rí kò sí agbára téèyàn lè nì bọ́lá ọba ṣe kọ́ bẹ́ẹ̀ náà ló sì máa ṣe bọ́lá ṣe kọ́ nìyẹn ọmọ Yorùbá ibi tá a bá dé nísìn ẹja lọ dira torí pé kí ni oníkálukú ní security ilé ẹ̀ báyìí as a matter of fact bàbá wa Bọ́lá Ahmed Tinubu
àwọn fún ara wọn gan mọ̀ pé àsìkò tá a wà yìí àsìkò security ni, torí pé kí ni àwọn Fúlàní wọn ò yọyàn pamọ́ nísìnyí báyìí wọ́n ń pààyàn openly ni, wọn ò ṣe pẹ̀lú bẹ̀rù nísìnyí wọ́n ń ṣe àti wọ́n ń ṣe intentionally. wọ́n lè jẹ́ káwọn wọ́n sọ fún wa pé àgọ̀ wọ́n tún fi ń hàn wá. bàbá wa Olúbàdàn tún sọ̀rọ̀ kan, wọ́n ní kò sáyè fún tẹ́rọ́rìsì mọ́ nílẹ̀ Yorùbá. ẹ bá wa pín fídíò èkó dé gbogbo ibi tọ́mọ ìlú káàkiri àgbáláyé. wọ́n ní kò sáyè fún tẹ́rọ́rìsì mọ́, pàápàá jùlọ ní Ọ̀yọ́ state, Ọ̀ṣun state, Ògùn state, gbogbo àwọn state jẹ́ neighboring state, báwọn náà máa jàǹfààní Ọ̀yọ́. wọ́n ní ṣùgbọ́n àwọn fẹ́ bẹ̀ wá lẹ́bẹ̀ẹ́ kan, ẹ má jà gbàbọ̀dè fúnra wa mọ́. tá a bá sọ pé nǹkan kan òfin ẹ jẹ́ ká tẹ̀lé, tá a bá sọ pé nǹkan báyìí ò dẹ̀ já jáwọ́ ńbẹ̀. for example, wọ́n ní ká má ta lé fún anybody from the north, even ẹni tí ó bá ti kí ń ṣe ẹ̀yà wa, tó bá possible gan ká má ta lé wa rárá fún anybody, ká má talẹ̀ wa náà fún anybody, ká má rẹ́ǹtì ilẹ̀ tàbí ṣọ́ọ̀bù àbí nǹkan, ẹ má rẹ́ǹtì anybody wọn mọ́. àwọn nǹkan yìí torí pé à ń fọwọ́ fẹ́ mú wọn, wọ́n wá fẹ́ máa take wa for granted, wọ́n fẹ́ máa take wa bíi pé food, bíi pé a ò mọ tá à ń ṣe. wọn ò dẹ̀ mọ̀ pé a mọ tá à ń ṣe. ìfẹ́ ló fa gbogbo ẹ̀. àwa ẹ̀yà Yorùbá a jẹ́ ẹ̀yà tó nífẹ̀ẹ́ àlejò. àwọn bàbá wa ti pàṣẹ, wọ́n ní ká lọ fọkàn wa balẹ̀, wọ́n ní láìpẹ́ láì jìnnà gbogbo ohun tí ó tó ó ń bọ̀ wá ṣẹ́kù. tẹ bá dẹ̀ wò dáadáa, bàbá ọba Olúgbọ́n wọn ń ṣàlejò àwọn ọmọ Yorùbá. níjọ́ kìíní àná tí Muhammadu Buhari tó pe gbogbo àwọn ọba lọ sí Àbújá, gẹ́gẹ́ bá a ṣe gbọ́, tó exchange envelope and so on. bàbá ọba Olúgbọ́n dìde, wọ́n blast Buhari, wọ́n fi síbi tó bìlọ́ǹgì sí. wọ́n ní kí ni tí mo gbélé, òun fẹ́ fún mi lówó. ọmọ wa wà ní ẹ̀yìn odi, àwọn ọmọ ẹ tàwọn èèyàn ẹ tó ń gbèjà, wọ́n pa wá, wọ́n pa àwọn ìyàwó wa, wọ́n pa ọkọ wa, wọ́n pa ẹ̀gbọ́n wa, wọ́n pa àwọn àbúrò wa, wọ́n pa àwọn ẹbí wa. ọmọ wa wá lé wọn dànù pé kó má ṣe bẹ́ẹ̀ mọ́. ó wá ní kó mú orí wa, kó mọ́ ń wà, oníkan lọ pa á mọ́lé. tí wá jẹ́ ọmọ síbẹ̀. lẹ́yìn tí wọ́n fẹ́ lọ pa á mọ́lé tí wọ́n rí dúró, tọ́lọ́ fàjù lọ́rùn wọn, tó pa èèyàn méjì sí wọn lọ́rùn. lẹ́yìn yẹn ó ẹ̀ṣẹ̀ wá declare wọn wanted ní Buhari ní ìlú. bàbá ọba Olúgbọ́n wọn bá fa wàhálà tó débi pé ariwo lọ́nu aṣọ rọ̀. gbàùn security sáré dé, ní kọ́ má dà sí. kó o bá tẹ̀ ní ọ́ dà sí, kó wá mọ tán pé Yorùbá. at the end of the day, bàbá wa bínú kúrò pàdé ọba Olúgbọ́n. tó bá ti mú anybody tó jọmọ ìbánisọ̀ báyìí, táwa ti gbèrò yẹpa wa ọ̀ka, wọn á sunkún lọ bá ti tán lè gbòòrò. ṣùgbọ́n nígbà dẹ̀ kí bàbá wọn á dẹ̀ yọjú ọ̀rọ̀ yẹn lẹ́sẹ̀kẹsẹ̀. bàbá wa kábíyèsí ọba Olúgbọ́n, kábíyèsí o, kábíyèsí o, kábíyèsí o. kò sáwọn nìkan o, bàbá wa Ọọ̀ni, bàbá wa ọba àtidáyé, gbogbo wọn ni wọ́n ṣe gbogbo méje àmẹ́fà. but ọ̀pọ̀lọpọ̀ kan táwọn bàbá wa ṣe yẹn kò ń sọ̀rọ̀ ìta gbangba, èyí tó jẹ́ ìta gbangba là ń sọ yìí. tẹ̀bálẹ̀ wò lọ wò bọ̀, ó mà ṣe ọmọ Yorùbá. kò pẹ́ táwọn bàbá wa pàṣẹ tó pa yìí, ibẹ̀ náà làwọn mú àlè Yorùbá kan ti dìde tó bẹ̀rẹ̀ sí ní petition United Nations Observers. ó ní department kan lábẹ́ United Nations tó ń pè ní United Nations kìíní kan Observers ṣá. wọ́n bẹ̀rẹ̀ sí ní competition sí wọ́n email wọn pé kó má dá wọn báyìí lóhùn o, kó
kọ́ má dà wọn lóhùn pé gbogbo àwọn akógbó àti di wọn Nàìjíríà, Ìgbò, Yorùbá, Haúsá pé a ti sowọ́pọ̀, kò sí ìjà mọ́, kò sógun mọ́, kò sí kinní kan mọ́. Mo fẹ́ bẹ̀ ìyá àti bàbá wa, ẹ bẹ̀rẹ̀ sí ní bá a kọ sí comment section wípé they are not our representative, wọ́n ń ṣe aṣojú wa. Olóyè Sunday Igboho àti Ọba Akíntóyè nìkan ni wọ́n jẹ́ aṣojú wa. Any other person tó bá wá bá yín is saying negative, is part of the people that are spying us and stealing us. We don't know them. They are not our representative. Tí ó bá ṣe pé èèyàn jẹ́ olórí burúkú ọmọ Yorùbá, ó dìde kó máa ímeèlì United Nations observers nítorí kò ti lọ gba billions of dollars or billions of naira. Tẹ́lẹ̀ wò nísìnyí owó tó fún ó lè má wọ 50 million fún iṣẹ́ burúkú tó lọ ṣe. Ṣùgbọ́n ní mi dùn pé àwọn observer ẹ̀ wọ́n tí ẹ̀ dísìsì wọ́n lé wọn dànù bí ajá ni. Kọ́sítọ́mà dédé ni wọ́n. Báwo ni Fúlàní lásán lásán tó ṣe máa fún ọ̀tọ́jọ́ ọmọ Yorùbá lówó kó lọ máa ṣiṣẹ́ ìgbésí wọn ẹ̀ kí wọ́n náà dẹ̀ máa ṣe àwọn máa ṣe o. Àwọn táwọn sọ àgbàlagbà ni wọ́n o. Àwọn adájọ́ ọmọdé gan wọ́n gbé wá bá wa àjẹ́ tiẹ̀. Ẹ̀yin tẹ́ wá jẹ́ àgbàlagbà ẹ wá tẹ́wọ́ gbowó kẹ̀kẹ́ wá ń ṣiṣẹ́ ibi gbogbo yín làwọn alálẹ̀ Yorùbá máa mú lẹ́yọ̀ kọ̀ọ̀kan búkú tó jẹ́ kan náà. Àfi tẹ́ bá dalẹ̀ ọmọ Yorùbá nìkan lè jẹ́ lọ. Ṣùgbọ́n tó bá jẹ́ níbi ẹ dalẹ̀ Yorùbá you are going. Ọmọ Yorùbá àwọn bàbá ti pàṣẹ o, wọ́n ti fi wá lọ́kàn balẹ̀. Wọ́n ní nílẹ̀ Yorùbá o, àwọn tí ń pè fún ọ̀nà láti dá local security sílẹ̀ tó dẹ̀ jẹ́ wípé Olóyè Sunday Igboho làwọn máa fi sídìí ẹ̀ kí gbogbo àwọn alágbára tó kù kọ́ ṣiṣẹ́ pẹ̀lú wọn. Àwọn kan tiẹ̀ ń tàgbà púpọ̀ lè máa jẹ́ kówó níbi tí lágbájá wà, níbi tí tàmẹ̀lú wà. Bọ́n ṣe ń sọ yẹn bẹ́ẹ̀ làwọn kan náà ń kọ́ ní comment section wípé àwọn tẹ̀ ń dárúkọ yìí ẹ sọ bí méjì mẹ́ta tó ti jagun tàbí tí wọ́n ti jà fún ọmọ Yorùbá tó jẹ́ Yorùbá interest tí ò ṣe pé interest tiwọn tàbí wọ́n ní anything agenda kọ́ sọ kọ́ dárúkọ bì kan ọ̀rí kankan dárúkọ. Can you imagine? They are not our representatives. A ò mọ̀ ya wọn ní. Bàbá wa Ọba Olubadan, they are part of our father. They are our monarch, our royal father. Oni of Ife is one of our royal father. The most senior, the most supreme leader of Nigerian councils of Obas. Worldwide, Onisha. Baba Oba Olubadan is also one of our greatest, loveliest monarch, royal father, that sees to the welfare of the people, that care for the masses, that look after the less privileged, that care for the powerless people, voiceless people. God bless you, Daddy. Ọba Francis Olúgbọ́n Oyílégbọ́n ẹ̀pẹ́ fún wa. Ọmọ ò lè ṣàdúrà fún bàbá ẹ̀ ṣùgbọ́n náà ajá rí yín pẹ́ ń ta lè sọ náà nìyẹn. Torí ta bá ń rí yín pẹ́ ó túmọ̀ sí pàánù sí wà láìpẹ́ mi tiwa náà ń gbó nìyẹn. Odò àgbo àkólè gbé ọ̀dàlẹ̀ o. Ẹ má gbàgbé ẹ like, ẹ share, ẹ comment, ẹ drop opinion yìí sí comment section. Ẹ ká mọ̀kọ́ tẹ́yìn wò nípa ìgbésẹ̀ táwọn bàbá wa gbé. Ṣé ìgbésẹ̀ tó dáa ni? Ṣé ìgbésẹ̀ tí ò dáa ni? Ẹ jẹ́ ká mọ̀. Wọ́n ní ká rẹ̀ má bẹ̀rù ká má fòyà. Bí àwọn èèyàn ṣe ń gbé níwùsì káàkiri Amẹ́ríkà ti dé wọ́n ní láyéláyé Amẹ́ríkà máa wọn tó wá bá. Wọ́n ti mú South West tó bá wá sí South West bóyá wọ́n fẹ́ flush àwọn terrorists tó sá sínú igbó wa ni. Àwọn bàbá mẹ́ta wọ́n jẹ́ ká àlejò wọ́n jẹ́ ká mọ̀ wípé àwọn mọ̀ nípa wíwá àwọn is for the betterment of Yoruba land. So we have no issue with that. God bless you all. Ẹ̀yin tó bá ní ìpolówó ìrọ̀lẹ́ gbé fún wa tàbí fẹ́ kó wa ṣàkíyèsí ẹ kò wá sóyè +229 nọ́mbà kòtòrú ni mo ṣe ń lò +229 01
57 74 79 70 plus 229 01 57 74 79 70. Odùduwà á gbè wá, kò ní gbé ọ̀dàlẹ̀.